lónìí bí mo bá relu Ìbàdàn o Ìbàdàn dákun máa gbọ́rọ̀ ẹnu mi mo pé bí mo bá relé bàbá yín ilé Mariam ọ̀hún ni mo gbà lọ ilé Títí Láyọ̀ ṣebí ìyá àlíà ni mo ń wí ìyá àṣàbí tí ń ṣàdọ́là ó wá kó ọjọ́ bí lónìí o ti sọdún èyí nínú owó o ti ṣe yí nínú ọmọ ẹkúbalẹ̀ ọ̀rọ̀ mo pé kíní kò wá ní sí ọ jẹ́ nkọ́kọ́ relé bàbá rẹ̀ Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrin lógún ìlú Ìbíkúnlé Alágbàlá Àjáyà ìlú Àjàyí Ògbórí ẹ̀fọ̀n ìṣe fìlàfìlà ìlú Látòsà Ààrẹ Ọ̀nà Kakanfò bàbá mo pé lónìí bí mo bá relé Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ ọmọ olè tí ń jà rè olóhùn ṣe bí Ìbàdàn lẹ́mọ mo pé ràn bàbá yín kan lè mọ láyípo nítorí láyípo gangan ní Ìbàdàn ọmọ àjòrò sùn ọmọ àjẹgbín yóò ti fi karahun ẹ̀fọ́rin mu Ìbàdàn májàmájà èyí tí ó jà níjọ́ kínní ládùúgbò gbogbo lógun Ìbàdàn kúkú ní bánisọ̀rọ̀ àìmúni lójú ogun bí mo rábàrè lé bàbá yẹn dákun ẹ mọ̀mọ́ gbé mi délé ogun wọn máa gbọ́rọ̀ mi bí Ìbàdàn ti ń gbá onílé bẹ́ẹ̀ ní gbàjèjì èèyàn bó o bá sì bí Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ wọ́n gbé wọn náà ṣe fi lẹ́hùn ìyá àlíà ó ti wá sọ ló ìyá níkún owó àníkún ọmọ àìkúbalẹ̀ ọ̀rọ̀ mo pé kínní kò ní sí ọ níwòye àmọ́dún gbọ̀ngbọ̀n òkè gbẹ̀ngbẹ̀ ogún ọdún òní wá ń kọ́ gbọ̀ngbọ̀n òkè gbẹ̀ngbẹ̀ okú ọjọ́ bí òní o bó o bá ti wá gbóhùn mi Fatesco ló pé máa kí ọkọ rẹ dáadáa ó gbé aya mi o ọ̀sìn dín àbíwá tútù mi ní jọ̀jọ̀ bí àdàbà ó ní o ti ṣèyí nínú owó kìíní kò ní ṣe ọ́ ó ti dókè máwọn àbínú ẹ̀ ní gbọ̀ngbọ̀n lókè ogún ọdún òní ó pé gbọ̀ngbọ̀n òkè igbó òní gbọ́ nírèwé o àrí bàbá kéwì lèmi jẹ́.